Ó lágbára wọ̀ ẹ̀yin èèyàn mi. Aunty Yinka Oloko, Bobby. Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen. Like, comment, and click the thanks button. God bless you as you do so. Aunty Yinka Oloko, ẹ pẹ̀lẹ́ o. Èmi wá ṣe rí post yín látànà wá. Ẹ gbọ́ wọn ní ẹ sọ pé Olódùmarè jọ̀wọ́ o má jẹ́ kí n rógun fracas. Ẹ ṣàánú ìyá Yínká o. Ẹni mo bá ṣẹ̀ kó foríjì mi. Ara nǹkan tó fi máa ń pè yín lálábòsí nìyẹn. Aunty Yinka. Ara nǹkan tó fi máa ń ṣe fracas tẹ́ ti bẹ̀rẹ̀ àbí iṣẹ́ tẹ́ ṣẹ̀ parí because kò tí ì yé mi. Question yẹn ò yé mi. I honestly want to understand you. Ṣé fracas tẹ́ ṣẹ̀ parí tó dàbò yín lẹ́ sọ pé kán ṣàánú ìyá yín abẹ́ṣẹ̀ fẹ́ restart me? Because I mean, out of the blue, when you say you are not doing anymore, you want to do your own thing, you get your own thing going on for you, here you are. Wọn ò dárúkọ yín o, wọn ò pè yín o, wọn ò sọ̀rọ̀ sí yín o, wọn ò ta sí yín o. Lẹ́tún mú jáde pé orí mi má jẹ́ rí fracas. Ẹ ti wà nù fracas tẹ́lẹ̀, ẹ dẹ̀ mọ̀ pé wà nù fracas. In fact, Aunty Yinka, you are not famous until you join fracas. Ṣé ká bá yín sóòótọ́ ọ̀rọ̀? Torí ara yín kò tọ́. Ayé kò tọ́ ni. You were not famous until you join fracas. Ẹ kàn ṣe ti yín ni, but you fracas gangan ló fún yín fame. Fracas gangan ló fún yín fame oko òbò tẹ́ ń ṣe yẹn. So ẹ mọ̀ nǹkan tẹ́ wá ṣe ìgbà tẹ́ wá join fracas. Ṣé ti rí ẹ̀yin lẹ máa ń fáwọn ọ̀tá lọ́rọ̀ sọ Aunty Yinka. Bẹ́ẹ̀ ṣe dàgbà tó náà ni máa ṣe nù yín lọ́rọ̀. Ẹ̀yin lẹ máa ń fún àwọn ọ̀tá yín lọ́rọ̀ sọ because what in the world is all the meaning of all this? Àgbàlagbà lẹ pera yín náà kò yẹ kẹ́ máa ṣe láńgbáláńgbá náà. Ọmọ yẹn tún ti fi yín lẹ̀ sí báyìí, wọ́n tún ti tú okùn lọ́rùn yín. Ẹ̀yin lẹ tún lọ ń tanná wọ́rọ̀. Tó bá wá wọ̀n fún yín sí báyìí, ní ohun yín ẹ máa gbọ̀n lọ́rùn ní báyìí. Tó bá wọ̀n fún yín, ẹ ti tẹ́lé, ẹ ti tẹ́ lóko, wàá dẹ̀ máa lọ. Wọ́n ní wọn ò fẹ́ yín lé, wọn ò fẹ́ yín lóko. Ẹ dẹ̀ máa lọ, ẹ kó kángára yín lọ, ẹ máa lọ. No, ẹ máa ṣàṣejù yẹn gangan ni tán sì máa wá ra yín kò. Ẹni kan ṣàánú mọ́mì yín. Ibo ni mọ́mì yín wà ìgbà tẹ́ wá join fracas Aunty Yinka? Fracas, anybody tó bá ti join fracas kò nílé mọ́, kò níyà mọ́, kò níran mọ́. Kò dẹ̀ sí goodbye ní fracas. Ibo ni mọ́mì yín wà? Torí òun ni mò ń sọ pé ta ló ń bá yín jà, ta lẹ̀ ń bá jà, ta lẹ̀ ń throw sọ́ọ̀bù sí, ta ló ń throw sọ́ọ̀bù sí yín. Gbogbo ogun tún ti wálẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọn ò rí yín, ẹ̀yin lẹ tún throw sọ́ọ̀bù Aunty Yinka. Kò sẹ́nibọ̀dì tó rí yín, kò sẹ́nibọ̀dì tó béèrè yín o. Kò sẹ́nibọ̀dì tó dárúkọ yín, kò sẹ́nibọ̀dì tó bá yín ṣe. Ẹ̀yin lẹ ń throw sọ́ọ̀bù. Tán bá wá fún yín, ẹni wọ́n wá fún yín. I mean, stay in one place. What do you want to be known for? Ẹ máa kúrò fracas lẹ́nìí. Ọ̀rọ̀ ẹ̀yin àti expired journalist yẹn the same thing ni yín. Ẹni ẹ̀ ṣe mọ́ ẹ̀jà mọ́ ẹ ti lọ, ẹ tún sì padà sí fracas. I mean, be stable at least for once. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan journalist tó sọ pé òun ti retire at 31 years, ó tún ti padà. Ó tún sọ pé òun ò retire mọ́. Aunty Yinka, ẹ ti lọ wípé ẹ fẹ́ lọ máa fèsì okó àtòbò yín àti musical career yín, kò sí wàhálà. Ẹ tún padà ń sìn. Ẹ sọ pé kán ṣàánú ìyá àti bàbá yín when there is nobody dragging you. I mean, is it you love that attention, Abi? I think that is one thing fracas used to do to people. In fact, you will miss the attention tó bá sọ pé òun kúrò ń bẹ. Nǹkan tó ṣẹlẹ̀ sí mega testimony náà nìyẹn. Ìyẹn tó pé Àlàbí Tẹ́mú. When you leave this fracas, you can't do anything apart from it. That is just it. Wàá tún padà wá ní, wàá tún ní, instead of kóra wà ní angle kan, kó máa wo bí, kó máa enjoy, kó dá silent watcher. No, nǹkan kan á tún ṣì push yẹ, kó tún ṣì wà tẹ́ náà ni. Mo ní èmi ṣe rí update yín ni. Mo dẹ̀ tún rí bó ṣe kó fún yín. Ẹ̀yin lẹ máa ń tanná wọ́rọ̀. Ẹ dúró sí agbo jẹ́gẹ́dẹ́ yín to your tent o Israel yín. Ẹ tún ti gbé tent, ẹ ti pinch ẹ̀ wá padà so. Ẹ tún gbé tent to your tent o fracas. Ilẹ̀ tún ti sọ́dí ìsìn báyìí. To your tent o fracas Aunty Yinka. Lágbàlagbà. Tọ́mọ yẹn bá ń disrespect yín sí báyìí. A máa sọ pé ọmọ yẹn ń disrespect yín. Kí lẹ tún wá ṣe náà? Question tí mo ní gangan wọn fún yín nìyẹn. Kí lẹ tún wá ṣe? You need her attention. Engagement tún ti lọlẹ̀ àbí? So you need the attention
for you to be relevant. Because ẹ mọ̀ pé the only thing tó wà lórí social media lẹ́nu àfi tá a bá fẹ́ parọ́ tán náà wa is fracas. Ìjà yẹn gangan làwọn èèyàn subscribe fún. Ìjà yẹn làwọn èèyàn fi ń ra star fún wa fún. They love the tó bá dájú they bá ń gbọ́ pé we want problems, we don't want peace, we don't want peace. Kí ni ẹ fẹ́ fi peace ṣe? We want the trouble, we want the gbasgbos làwọn èèyàn subscribe fún. That is just the only time you get the attention you needed. Ìgbà yẹn gan lẹ máa sọ pé ẹ̀ ń torin. Ìgbà tẹ́ kọ ìyá àjàrà bùkà ṣe nítorí pé ẹ kọrin yẹn wọnú fracas ni ẹ̀yẹ ṣe wọ́n á sọ pé ẹ kàn pìtì ìyá àti bàbá yín. Kàtà ló fẹ́ pìtì yín. Ìgbà tẹ́ àjàrà bùkà ẹ rántí pé ní ìyá àti bàbá ń gbà yà Aunty Yinka. You love the attention. Now you are not getting it. You don't know how to function normally. That is just it, Aunty Yinka. Tọ́mọ yẹn bá jáde nsìn tó bẹ̀rẹ̀ sí nú ìyá ní lóko ọ̀rọ̀. A tún máa sọ̀rọ̀ pé ọmọ yẹn ti bàjẹ́ jù. Ẹ̀yin fún ara yín báyìí lẹ tún tẹ́rí gbaṣọ tẹ̀tí wá tẹ́rí gbẹgbá nsìn báyìí. Aunty Yinka stay in one place. Tẹ́ bá dé mọ̀ pé fẹ́ lọ bẹ́ẹ̀lì sóso padà ní ẹ lọ bẹ́ẹ̀ wà á máa sọ̀rọ̀ náà ni a dẹ̀ máa dákẹ́. Ẹ lọ bẹ́ẹ̀lì sóso padà kẹ́ lè function dáadáa. Nísìnyí báyìí ẹ̀ ń gbórí wọlé ẹ̀ ń gbórí jáde bí ìjàpá. Ẹ̀ ń gbórí wọlé ẹ̀ ń gbórí jáde. Kàn fi yín sílẹ̀ ta ló dín yín mú. Kàn rántí ìyá àti bàbá yẹn mọ̀ gbà yẹn ìgbà tẹ́ ń kọ àjàrà bùkà. Ẹ dúró sáyé yín. Ibi tó wá fẹ́lẹ́ mọ̀ ṣọ̀ṣọ́ ló ń ṣọ́ Aunty Yinka ẹ dúró sáyé yín. Ẹ má máa ṣe ṣoṣoṣo kiri. Alábòsí ni yín. Nǹkan tó ń pè yín ẹ̀ gangan. Ẹ rí pé mi ò kí ń pè yín lálábòsí mo ṣe pè yín lálábòsí ń ṣe. Àbòsí yín ti pọ̀ jù. Kí ló dé? Kí lẹ̀ ń wá kiri náà pẹ̀lú ọjọ́ orí yín yẹn? Kí ló dé? Kí lẹ̀ ń wá kiri náà? Kí ló sọnù? Do your thing. Ẹ mọ̀ pé kíní yóò favour yín. You don't want to be here, you don't want to be there, you want to be in the middle. But there's middle no fracas kò sí fence. Is that you collect bass here or you collect bows here? Ẹ̀yin nìkan lẹ wà middle tán kó fún yín lọ́tùn tán kó fún yín lọ́sì. And you can go. You say you are going. You don't go. They don't leave you. Now you come back again. You want to come and stay in the middle. Wọ́n kàn máa disrespect yín ni o. I swear. Ẹ ti rí pé engagement o engagement. Now you are coming back to fracas. Ẹ kúkú ẹ jẹ́ pàṣẹ ẹ jẹ́ fún yín ní advice kan Aunty Yinka. Fracas ẹ ti mọ mi fracas ẹ ti jẹ oúnjẹ fracas ti wà nú ẹ̀jẹ̀ yín ẹ ń sùn ẹ ń jí inú fracas ni so kò lè easy láti fi fracas sílẹ̀ ẹ lọ pàṣẹ orin yẹn tì kẹ wá gbégbá fracas. That's the truth. Ẹ pàṣẹ orin tẹ́ ń ṣe yẹn tì mi ò parọ́ fún yín kẹ gbégbá fracas yẹn lójú pálí but this time around pick a team kẹ̀dẹ̀ dúró sórí ẹ̀. Tẹ́ bá mọ̀ pé àwọn jagunjagun àwọn ọmọ ogun tó ti ń kú sínú Fáráò ìyẹn lẹ fẹ́ lọ join ẹ lọ join wọn. Tẹ́ bá mọ̀ pé àwọn ewé lẹ fẹ́ lọ bẹ̀ ni ẹ lọ bẹ̀ wọn. Tó bá yẹ pé àwọn àbíkí ẹ fẹ́ lọ ẹ lọ síbẹ̀ tó àwọn ọ̀dọ́ káàsù tẹ̀ lè gbà yín náà torí wọn ò fẹ́ ṣe mọ stable being nù tìmọ̀ ṣe ti understand this ẹ dúró sójú kan ẹ dúró sójú kan ẹ máa ṣe kú ẹ máa ṣe iye káàkiri ṣàjẹ́ nìyí ni no now ṣàjẹ́ nìyí ni. Imama sasibi kí ló ń lè Yinka? I mean look at it now Aunty Yinka. Ṣé irú ọ̀pọ̀ abáyé ló yẹ ká máa sọ̀rọ̀ sí yín ni ká máa kọ́ yín bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. Wọn ò pè yín ẹnu wá ẹ lọ ganu sọ̀rọ̀ fracas. Wọn ò pè yín o wọn ò dárúkọ yín o ọmọ yẹn ò tiẹ̀ rí yín bóyá ẹ kú àbẹ̀ ẹ̀yẹ ọmọ yẹn ti ń ṣe tiẹ̀ ni ẹ̀yin lẹ tún wá ganu sọ̀rọ̀ fracas ẹni kan ta ló dín yín òun ni mo sọ pé ta ló drag yín sí kò sí. You just needed that attention. Wípé ẹ jẹ́ kí tún ẹ jẹ́ ń kọ ilé bóyá mo tún lè go viral díẹ̀ wọ́n tún ṣiṣẹ́ ayé wọ ò ní bàjẹ́ èèyàn tó sọ pé òun níṣẹ́ tó ń ṣe ni Aunty Yinka ẹ fọ́ ni ẹ̀yin tẹ́yẹ̀ sọ pé ẹ níṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn ó wà ṣòwò lára yín ṣé kò ṣòwò ni your shoe show your face show your shoe shine Aunty Yinka ọrùn yín gan show ẹgbẹ́ kó ṣì kẹ wá nǹkan lọ ṣe jà ẹ̀yin lè níṣẹ́ lọ́wọ́ kẹ máa sọ pé orí mi má jẹ́ rí já fracas àti fracas ti tán kìnìkan your attention seeking bitch ní kẹ kó ṣì jàre kẹ kó ṣì kẹ kó ranù kúrò má gba játijàti má máa jẹ́ kó máa jèrè ọ̀rọ̀ lára yín ó ga ọ̀ pẹ̀lú ọjọ́ orí yín yẹn that's serious. You needed that attention so bad. Owó bẹ́ ṣe ń ṣe làǹgbàlàǹgbà káàkiri. Ẹ̀yin náà ni ẹ̀gbọ́n àbúrò yín Lizard
torí bẹ́yìn náà ẹ ṣe ní reptilian skin náà ní bẹ́yìn náà ṣe ní family kan lẹ tìjọ wá bó náà ṣe ní reptilian skin náà ní ẹ kó ṣì ẹ wá nǹkan lọ ṣe ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel sínú comment section because Aunty Yinka tún ti dé o wọn ò fìwé pé òun ló tún wá kanu sí tó bá drag ẹ sí ẹ máa sọ pé ẹ ti dá àgẹ̀jì ó ti dá àgẹ̀jì ó jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn.